Ẹ̀sùn orúkọ tèmi ni ọmọọba Abíọ́lá Ògúndẹ̀kọ́ tí a ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tó ń gbé àṣà, ìṣe àti ìrìn àjò afẹ́ ilẹ̀ Rẹ́mọ ní Àwùgẹ. Lọ́jọ́ tòní aláǹfààní láti tún tẹkọ̀ wá sí ìlú Ìṣàgámù táwa tún kẹ́kọ̀ọ́ tàdẹ̀ wá gbóhùn lọ́wọ́ ìkànnà àwọn bàbá wa tí Ọlọ́run bá jogún agbègbè kan fún nílùú Ìṣàgámù. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi ti orí adé mo fi kí aláìlúwà ọba Musiliu Oriyomi Soile Radanuwa ti ìlú Idado. Kábíyèsí o, kábíyèsí o. Lọ́jọ́ tòní bí a ti ṣe ń ṣe láti bí oṣù kan wá sẹ́yìn báyìí, aláǹfààní láti wá fi iṣẹ́ aláìlúwà ọba Dr. Babatunde Adéwálé Àjàyí Tọ̀rúgbó Àkejì Àkárìgbò àti Paramount ruler tilẹ̀ Rẹ́mọ láti wá fi iṣẹ́ wọn jẹ́ fún aláìlúwà ọba Musiliu Oriyomi Soile tí wọ́n ṣe ọba tó jọba lé orí gbogbo àwọn èèyàn dáadáa tó wà ní ìlú Ìdádó ní Ìṣàgámù. Iṣẹ́ wa náà kò pọ̀ bí a ṣe ń ṣe pẹ̀lú àwọn ọba aládéládé nílẹ̀ Rẹ́mọ. Kábíyèsí Àkárìgbò wọ́n ní ká wá sọ fún wọn pé ní oṣù kejìlá ọdún 2024 tá a wà yìí láàrin ogúnjọ́ that is 20 to 27 a máa ṣe alákọ̀ọ́kọ́ rú ẹ̀ àpéjọ papọ̀ jókòó ṣọdún gbé àṣà ìṣe àti oúnjẹ aṣọ èèyàn tí a jẹ́ nílẹ̀ Rẹ́mọ. A máa sọ ìtàn bí ilẹ̀ Rẹ́mọ ṣe rí, ibi tá a ti ṣẹ̀lẹ̀, ibi tá a ti tẹ̀dó wá àti kí ni a lè sọ nípa àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wa. Nínú àwọn nǹkan tí àwọn alága àwọn elétò tí Ọ̀túnba Ṣẹ́ni Adétù tó jẹ́ ọ̀gá àwọn àjọ tí bàbá wa Adéwálé Àkárìgbò tí wọ́n dá sílẹ̀ bí ọdún keje sẹ́yìn, ìyẹn ni àjọ tó ń rí sí ìdàgbàsókè àti lọ síwájú ilẹ̀ Rẹ́mọ tá a mọ̀ ní Rẹ́mọ Growth and Development Foundation. Àjọ yìí náà tó wá ní ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tá à ń pè ní planning committee tí ọmọọba Prince Wọlé Ṣówọlé tó jẹ́ olùkásò tí wọ́n ń ṣe ètò yẹn. Lọ́jọ́ tèní bàbá wa ọba Musiliu Oriyomi Soile Radanuwa wọ́n máa sọ bí àwọn ṣe rí sí, bínú àwọn ṣe dùn sí, kí ni ìbájọṣepọ̀ tó wà láàrin lídèrò táwọn ṣẹ̀ṣẹ̀ ṣe tán láìpẹ́ àti àkọ́kọ́ rú ẹ̀ àkójọpọ̀ ọdún gbogbo ọmọ Rẹ́mọ tí a fẹ́ ṣe, and then kí ni àwọn nǹkan ìdàgbàsókè tí Ọlọ́run bá ti jẹ́ kán rí gbéṣe lẹ́yìn ìgbà tán ti di ọba aláyé, and then kí ni àwọn ìfọwọ́sowọ́pọ̀ àti àdúrótì táwọn olóyè wọn tí wọ́n ti fún wọn, and kí ni àwọn nǹkan pàtàkì tán ti gbéṣe lọ́rọ̀ ọ̀dọ́ àti obìnrin tán wà ní ìlú Ìdádó. Kábíyèsí o. Ó ṣe ọmọọba, mo kí gbogbo wa. Nítòótọ́ inú gbogbo àwa ọba tí a wà ní ìlú Rẹ́mọ inú wa dùn lọ́pọ̀lọpọ̀ nípa àdásílẹ̀ Rẹ́mọ Day tí bàbá wa Àkárìgbò ọba Adéwálé Àjàyí tí wọ́n gbé sílẹ̀. Kó tó di ìgbà yìí ọ̀pọ̀lọpọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ nípa gbogbo àwa tí a wà ní ìsàlẹ̀ ń bí báyìí wọ́n á máa pè wá ní Jẹ̀bú. Lóòótọ́ èdè wa èdè Ìjẹ̀bú là ń sọ, ṣùgbọ́n àwa ò kìí ṣe Ìjẹ̀bú. Rẹ́mọ ni wá, a dẹ̀ yàtọ̀ sí àwọn Ìjẹ̀bú, even though a lè ní àwọn nǹkan tó jọra lọ́pọ̀lọpọ̀. Rẹ́mọ ni wá, ìlú Ifẹ̀ láti ṣẹ̀ wá ní Ìrẹ́mọ quarters, eléyìí àrídájú ni. So tó bá máa sọ̀rọ̀ Ìjẹ̀bú tó bá fẹ́ kì wá, tó bá fẹ́ kì àwa Rẹ́mọ wọ́n á máa kì wá lóríkì Ìjẹ̀bú. Oríkì yẹn jọra ṣùgbọ́n ìyàtọ̀ díẹ̀ wà. Rẹ́mọ ni wá. So nígbà tí bàbá wa dẹ̀ ti wá sọ pé òkè lóòótọ́ káwa bẹ̀rẹ̀ Rẹ́mọ Day kí a mú gbogbo diversity tó wà láàrin wa ká papọ̀ ká wá ṣe ìkan náà, ó jẹ́ nǹkan tó dùn mọ́ gbogbo wa nínú. Àní agbára Ọlọ́run
ọjọ́ àkòsíre àmín sà. àjọ ṣe pẹ́pẹ́ ní lágbára Ọlọ́run. àṣẹ Èdùmàrè. Àkọ́kọ́ tá a máa ṣe yìí á yẹ wá, àṣẹ. ìlú Rẹ́mọ á tùbà, á tùṣẹ, lágbára Ọlọ́run. Tá a bá ṣe tọdún yìí tán, àtúnṣe tó ń bọ̀ á ṣe ọ̀pọ̀lọpọ̀ ní agbára Ọlọ́run. Kábíyèsí o. Ẹ ṣé kábíyèsí. Ẹ sọ fún wa níwọ̀nba ráńpẹ́ àwọn àjọṣepọ̀ àti àdúrótì tó wà láàrin yín pẹ̀lú àwọn olóyè yín, àti pàtàkì nínú àwọn nǹkan tí àwọn ọmọ Idado community, Idado kingdom tí wọ́n ti gbé ṣe pẹ̀lú yín nígbà tẹ́ dé orí àlééfà àwọn bàbá yín sà. Ẹ ṣeun gan. Táwọn òyìnbó tó bá fẹ́ sọ̀rọ̀, wọ́n á ní a tree does not make a forest. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ àwọn olóyè mi fún àdúrótì tí wọ́n ń ṣe fún mi. Lórí ìjókòó ń bí báyìí sí ẹ máa rí i pé Lísà ìlú Ìdádó wọ́n wà ń bí báyìí, Olúwo wọ́n wà ń bí báyìí, Àró wọ́n wà ń bí báyìí, Balógun Ìdádó náà àwọn náà wà ń bí báyìí, èyí ọba àwọn náà wà lórí ìjókòó. Gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe ni wọ́n máa ń dúró tì mí. Nígbà tá a máa gorí ìtẹ́, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, gbogbo alárí palace wa bó ṣe rí sìn, kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ìgbà tá a dé bíbá ìta tí mo wọrí ìtẹ́, àlàwo palace tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ tó ti wà látìgbà tipẹ́tipẹ́ tí Ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ tá a fi kọ́ tó fi di báyìí náà. Àwọn tó tún wà lọ́dọ̀ mi lénìí, the youth president of Idado, àwọn náà wà lórí ìjókòó àtàwọn ọ̀dọ́, torí ọ̀rọ̀ Rẹ́mọdé tá a fẹ́ ṣe náà ó kan àwọn náà. Bóyá ikọ̀ àwa olóyè tó kọ ìlú bẹ́ẹ̀ ló kọ àwọn ọ̀dọ́ náà, so àwọn náà wà lórí ìjókòó pẹ̀lú wa. Àjọṣepọ̀ èmi àtàwọn olóyè mi ó dán mẹ́rẹ́, inú mi dùn, àdúrótì yẹn ó máa ń wú mi lórí. Àwọn ọ̀dọ́ náà àwọn náà wọ́n dúró tì mí, èmi náà mi ò jìnnà sí wọn, tí ò wáyé pé mo jẹ́ kábíyèsí ọ̀dọ́ náà lèmi náà, so àwọn ọ̀dọ́ náà wọ́n dúró tì mí pẹ́kípẹ́kí, so ìlú ń lọ síwájú, àjọṣepọ̀ tó dá wà láàrin gbogbo àtàwà nílùú. Kábíyèsí ẹ ṣé gan sà. Fún àǹfààní àwa tí a máa ní àǹfààní láti wo fọ́nrán yìí tí a bá ṣe tán, èní jẹ́ ọjọ́ pàtàkì ní ilẹ̀ Rẹ́mọ tí a wá fi iṣẹ́ bàbá wa ọba Babátúndé Adéwálé Àjàyí Tọ̀rúgbò Àkejì Akárìgbò àti olórí gbogbo àwọn ọba ilẹ̀ Rẹ́mọ, tí a wá fi iṣẹ́ Rẹ́mọdé tí a fẹ́ ṣe tí kábíyèsí ọba wa Babátúndé Adéwálé Àjàyí pẹ̀lú àwọn gbogbo ọba ilẹ̀ Rẹ́mọ tí wọ́n ti fọwọ́ sí. Inú àwọn nǹkan tó dẹ̀ fẹ́ ṣe náà ni pé àwọn ọmọ wa tán wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ secondary school, wọ́n máa ṣe àfihàn oríṣiríṣi nǹkan tó wà ní ìlú kọ̀ọ̀kan. Fún àpẹẹrẹ, kí ni àwọn nǹkan tí a lè fi mú ṣe ohun ìyangàn nílùú Ìdádó tàbí Ẹ̀pọ̀ṣọ̀ tàbí Ìlúpéjú tàbí gbogbo oríṣiríṣi ìlú tó tún wà nílẹ̀ Rẹ́mọ. Ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí àjọ yẹn tún gbà lérò láti ṣe náà ni pé ní ìgbọ̀ngàn ọba Babátúndé Adéwálé Àjàyí, ìlú kọ̀ọ̀kan wọ́n máa wá ṣe àfihàn níbẹ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan àmúyangàn, nǹkan àṣà tó wà ní ìlú kọ̀ọ̀kan wọ́n máa wá ṣe. Lẹ́yìn eléyìí a máa ṣe àṣekágbá ẹ̀ ní stadium tó wà lọ́nà láàrin Sagamu sí Ìkẹ́nnẹ́ ní on the 27. Iṣẹ́ tí kábíyèsí ní ká wá fi jẹ́ fún bàbá wa ọba Musiliu Oriyomi tí wọ́n jẹ́ kábíyèsí ti ìlú Ìdádó. Lọ́jọ́ tòní a tún dúpẹ́ lọ́wọ́ kábíyèsí pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n sọ, torí pé bí wọ́n ṣe kọ́ wa wípé ìlú tí ó bá ń tòrò kán lọ wo ipò tí àwọn ọ̀dọ́ ìlú yẹn wà, ìlú tí kejì bá dẹ̀ tún ṣẹlẹ̀ sí kán lọ wo ipò tí àwọn ọ̀dọ́ ìlú yẹn wà. So lọ́jọ́ òní tá àwa tún tẹkọ̀ wá sí ìlú Ìdádó, a dúpẹ́ pé a bá àwọn ọ̀dọ́, kábíyèsí dẹ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀, wọn ò ní sọ̀rọ̀ tán, wọn máa sọ̀rọ̀ tó pọ̀ ni, wípé inú àwọn dùn, àwọn ọ̀dọ́ ìlú Ìdádó, àwọn ọ̀dọ́ tí àwọn lè fi ṣe àmúyangàn ni. Lábẹ́ bẹ́ẹ̀ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Kábíyèsí ẹ bá wa fún wa ní ọ̀rọ̀ àkótán lórí, ẹ bá ṣàdúrà fún kábíyèsí, gbogbo àwọn ọba ládéládé àtàwa tí kábíyèsí Akárìgbò tán ránṣẹ́, ẹ bá ṣàdúrà fún wa ká tó máa lọ sà. Bàbá wa Akárìgbò wọn á pẹ́ fún wa, àṣẹ Èdùmàrè, wọn á kó wa jẹ̀pẹ́, àṣẹ Èdùmàrè. Àwọn nǹkan tí bàbá ń ṣe nílùú Rẹ́mọ ó pọ̀ rẹpẹtẹ. Mo máa ń sọ fún àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ èèyàn,
bàbá ò like kí wọ́n máa pariwo síta ni. Èmi wà aware hostel tí wọ́n kọ́ tó pọ̀ rẹpẹtẹ sí NYSC orientation camp. Mo wà aware náà hostel tí wọ́n kọ́ sí Federal Government Girls College nílùú Sagamu níbàyìí. Mo wà aware àwọn innovation tí wọ́n ṣe lórí Nigerian immigration. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun mèremère tí bàbá ń ṣe. So tẹ́ bá rí àwa ọba Rẹ́mọ tá à ń gbé ìgbésẹ̀ tá à ń ṣe àwọn nǹkan kan ṣe là ń tẹ̀lé àríkọ́ṣe dáadáa tá à ń kọ́ lára bàbá wa Àkárìgbò ni. Ọlọ́run á jẹ́ kí wọ́n pẹ́ fún wa. Gbogbo àwa ọba tí a wà ní Rẹ́mọ náà Ọlọ́run á jẹ́ ká pẹ́ lórí ìtẹ́ wa. Ìtẹ́ yẹn náà wà ní gbóná mọ́ wa nídìí. Ìlú wa á túbọ̀ tùbà á túbọ̀ túṣẹ. Ìlú wa á túbọ̀ gbè wá. Gbogbo wa á rí bá ti ṣe. Àárọ̀ náà gbégbà. Àwọn ọ̀dọ́ náà wọ́n á máa rí ṣe. Owó á bá wa gbé. Ìlú Rẹ́mọ náà á túbà á túṣẹ. Rẹ́mọ Day tó wà níwájú tá à ń wò yìí Ọlọ́run á jẹ́ kó dùn. Gbogbo wa náà la máa rójú ṣe. Àwọn December àwọn ember month yìí Ọlọ́run ní jẹ́ kó dì wá lọ. Gbogbo wa tá bá ṣe ọdún ìtàn àtúnṣe ọdún tó ń bọ̀ á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún. Bẹ́ẹ̀ náà ló ṣe máa rí. Kábíyèsí. Yeah, for the benefit of people that are not Yoruba speaking or the Remo people, today is another historical day in the lives of Remo land. My name is Omoba Abiola Ogundeko. I work with Remo Culture and Tourism Electronic Magazine. Today, I came to officially deliver the royal message from His Royal Majesty Oba Dr. Babatunde Adewale Ajayi, Torugbowa II, Akarigbo and Paramount ruler of Remo land, to come and deliver the official message of forthcoming Remo Day celebration. Kabiyesi, the Royal Majesty, has commissioned us to make sure that we get across to all the royal fathers in Remo land. And today, we came here. Kabiyesi, the Radanuwa of Idado, which I respectfully and humbly mention his name, Oba Musiliu Oriyomi Soile Radanuwa. He has really said a lot about the importance or significance of this forthcoming, the maiden edition of Remo Day celebration. It's just for the promotion, branding, and preservation of Remo cultural activities. And today, Kabiyesi is being flanked by his chiefs. Today, I want to humbly and respectfully recognize some of his high chiefs that they are here with us in the palace. I think I have High Chief Kazeem Makanjuola, the Lisa of Idado, High Chief Adeyinka Adebayo, the Oluwo of Idado, High Chief Idowu Shafiu, the Aro of Idado, and Chief Mrs. Riliwat Alayo, Yeye Oba of Idado, and High Chief Ayuba Adeolu Agbelu Balogun, that is Balogun of Idado, and the strong young man that has been supporting the Kabiyesis and the high chiefs in the community. Like I said in my Yoruba section the other time, that anytime there's a peaceful coexistence in any community, please just check the position of the youth. And today, I have the honor and privilege to recognize Comrade Adedoyin Shonuga, the president of Idado. And on this note, I want to thank everybody. I want to thank His Royal Highness for taking time to welcome us. And I want to thank the chiefs and the youth of Idado for making sure that the Idado community has been so peaceful. Yes, before I go, I'm recognizing the Olori of Idado. Thank you so much, Olori, for being a great supporter of Kabiyesi. On this note, Your Royal Majesty Oba Babatunde Adewale Ajayi, I'm thanking you, sir, for commissioning us. I'm thanking you, sir, for asking us to make sure that we get to all the towns and villages in Remo land to make sure that everybody gets involved in the Remo Day celebration. On final note, my name is Omoba Abiola Ogundeko. Thank you for having us. We'll see you next time. SOE.